Ìjọba bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti dènà àìsàn aṣekúpani tó gbòde nípìnlẹ̀ Ọ̀yọ́. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti béèrè fún ìrànlọ́wọ́ àwọn tó wà lẹ́ka ètò ìlera láti má ṣe jẹ́ kí kòkòrò àrùn kan tí wọ́n ń pè ní anthrax wọ ìpínlẹ̀ náà. Anthrax làjàkálẹ̀ àrùn kan tó ń bá afẹ́fẹ́ rìn, èyí tó máa ń tàn ká sí ara àwọn èèyàn láti ara àwọn ẹranko. Nígbà tó ń sọ̀rọ̀ lásìkò tí wọ́n ṣe ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ tí yóò mójútó àrùn náà, akọ̀wé àgbà nílé iṣẹ́ ètò ìlera ìpínlẹ̀ yìí, dókítà Olúsọjí Adéyanjú sọ pé ìjọba kò káwọ́ gbéra láti gbógun ti àrùn náà àtàwọn míì lọ́nà tí kò fi ní wọ ìpínlẹ̀ yìí. Dókítà Olúsọjí, ẹni tí dókítà Olúbùnmi Àyìndé tí í ṣe adarí ẹ̀ka ìlera àwùjọ ṣojú fún, rọ àwọn ìgbìmọ̀ náà láti fọwọ́sowọ́pọ̀ fún àṣeyọrí ìpinnu yìí. Ó ní àwọn ti pín àwọn ọmọ ìgbìmọ̀ yìí sí ìsọ̀rí kí wọ́n lè ṣiṣẹ́ wọn bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Ìgbìmọ̀ yìí wá láti ṣàyẹ̀wò àtànkálẹ̀ àrùn yìí kí wọ́n sì wá ọ̀nà tí àwọn olùgbé ìpínlẹ̀ Ọ̀yọ́ kò fi ní lùgbàdì rẹ̀. Kí wọ́n lè ṣàṣeyọrí, oríṣiríṣi ìsọ̀rí la pín àwọn ọmọ ìgbìmọ̀ náà sí. Àwọn tó ń mójútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ni wọn yóò mójútó àwọn ibi tí ìṣẹ̀lẹ̀ yìí bá ti ṣẹlẹ̀. Àwọn ìsọ̀rí kan sì wà tí yóò máa la àwọn àwùjọ lọ́yẹ̀. Àní àwọn ìsọ̀rí tí yóò máa mójútó bí nǹkan ṣe ń lọ lágbègbè kan sí òmíì, gẹ́gẹ́ bí àlàyé rẹ̀. Ó fi kún un pé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ lẹ́ka ètò ọ̀gbìn pẹ̀lú àwọn dókítà onímọ̀ nípa ìlera ẹranko pàápàá lọ́wọ́ nínú àfojúsùn ìjọba yìí. Ó wáá rọ àwọn èèyàn láti mọ orísun ẹran tí wọ́n bá fẹ́ jẹ kí wọ́n lè dènà kíkó àìsàn burúkú ọ̀hún. Ọláwálé Àjàó ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.